Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. And then I decided to go back to my father's name because my marriage said till death do us part. Okete? Orúkọ tó wà nínú passport ẹ ò lè show ẹ. You are not proud. Ìyá tó dẹ̀jẹ̀ lé ẹ lórí as allegedly tó mú ẹ wá sí ìlú òyìnbó ó tú ilé ẹ ni. Ìwọ máa ń tú nǹkan ká ni. Nítorí pé o máa ń tú nǹkan ká mo back mo rí ẹ. Mo ní ká múre gbogbo yín ni mo rí ẹ jọ̀ọ́ ẹ má bínú kí n lè ṣe ọ̀rọ̀ yìí bó ṣe ń wá sí mi lórí yẹn ṣe ti gbọ́ tí mi ò bá pè yín kì í ṣe pé mo fojú pa yín rẹ́ in any way or any gbogbo yín pátápátá VIP lẹ jẹ́. Ẹ̀yin náà mọ̀ pé VIP very important personality lẹ jẹ́ lórí ètò mi. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ṣe ń ká mi lára nígbà tí mo gbọ́ àná ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ dáadáa pé o fẹ́ wá bà àárín àwa ọmọ Ìjẹ̀bú jẹ́ ní gbà fún ẹ. Ní gbà fún ẹ ò lè pa àárín àwọn ọmọ Ìjẹ̀bú jẹ́ ò lè wá tú wa. Ò lè tú wa ká. Kí ló dé? Ṣé rí nǹkan ẹyọ kan péré ló ń ba ayé jẹ́. Òun dẹ̀ ní ìlara. Òun ní ìlara. Ṣé rí ẹni tó bá ti ní ìlara kò sí nǹkan tí ò lè ṣe. Onílara a máa purọ́, onílara a máa dóko, onílara a máa ṣẹ́wó, onílara a máa pààyàn, onílara a máa purọ́, onílara a máa bàtẹni jẹ́. Gbogbo nǹkan ló pé sí ara onílara. Tó bá ti nílara, onílara ẹ̀ ní tẹ́ lọ́rùn. Irú èèyàn yẹn òun ni Dorcas Adéyínká Nẹ́sìn tó jẹ́ Òkété. Ìlara ẹ̀ ti pọ̀ jù. Ìlara ẹ̀ kọ́ ó ti pọ̀ jù. Tó bá dé pé tó ń pèyàn ní wèrè ní tó ń fa pé ewúrẹ́ jiyàn tó ń pèyàn ní wèrè ní tó ń fẹ́ kíní kan jẹ a jẹ́ pé ìwà ẹ̀ ni. Ó ń ṣe ọmọ Ìjẹ̀bú ò fẹ́ Ìjẹ̀bú. Ó fẹ́ Ìjẹ̀bú tó bá dé fẹ́ Ìjẹ̀bú ní gbé orúkọ Ìjẹ̀bú tó fẹ́ gidi jáde tó bá jẹ́ afọ́jú gbẹ̀rígbẹ̀ ló fẹ́. You are never proud to associate with whoever you are associating with, which shows that you have no self-esteem. Tó bá jẹ́ afọ́jú gbẹ̀rígbẹ̀ òun ni ló ní kọ́nà òní. Why not bring him out? Kò gbé síta kí gbogbo ayé rí. Kí lè tó purọ́ tó dẹ̀ fẹ́ lọ bẹgbẹ́ jẹ́. That is despicable. It's uncalled for. You are the fake of the fakest. Bí mo ṣe ń bá lọ. Ọ̀dọ̀ Yèyé Bẹ́wàjí Ọ̀kín. Tí o bá dẹ̀ fẹ́ ọbẹ̀ kékeré ló kù ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ìyá tó ń gbé káàkiri Ròsúnwó Kókó tó ń gbé káàkiri ibẹ̀ ló ti jágbà. Ó wà lára àwọn tó instigate Ròsúnwó Kókó kó gbé olórí burúkú Àjà Àràbùkà tó wà ní Dublin kó gbé lọ sí court. Ìwọ àti ẹ̀mú ń wẹ̀ Tókunbọ̀ ò lè ever forgive ẹ láyé Òkété. Ó tún ti bọ́ sí báńkì nìyẹn o. Tókunbọ̀ ò lè ever forgive ẹ. Ìwọ ló fíìmù Tókunbọ̀ níbi tí wọ́n ti ya tó ti ya ṣọmọ lọ́rùn tí ọyàn ẹ̀ ti jáde ọyàn ẹ̀ rọ́bà pàǹdọ̀rọ̀. Ìwọ ló fún Tókunbọ̀ ní court case títí dọ̀la. Ìwọ ló fíìmù ẹ̀. Bó ṣe máa lulẹ̀ nìyẹn gbogbo yín máa lulẹ̀ pàápàá. Tókunbọ̀ yẹn òun wá lọ̀rẹ́ tiẹ̀ lónìí irọ́ ló pa fún ẹ. Tókunbọ̀ kò ní forgiving spirit kan bó ti wù kó rí. Tó bá yẹ pé ó ní forgiving spirit ni kò ní kí ẹni tó ń bímọ méjì fún kó lawó ẹ̀ kó fomi lò ó. Ẹni tó bímọ méjì àkọ́kọ́ fún náà kò ní wà ní Mọ̀lété ní Ìbàdàn kó gbẹ́sẹ̀ kan rọ̀ kó jẹ́ pé orí kòmóòdù
lọkùnrin yẹn ti ń jẹ tó ti ń mu tó dẹ̀ sọ fún wípé tó sọ fún ọmọ ẹ̀ pé kó má tọ́jú bàbá ẹ̀. Irú ìyẹn ó wo bí tí ìyá máa jẹ lára ẹni torí pé ìwọ fúnra rẹ òkété nẹ́sìn èèyàn burúkú nìyẹn àfibi ṣolóore ró wà wọ́n ṣẹ́ nìyàn ọmọgi ló ẹ wà ọmọgi lásán ìkejì ajá kò rí irú mi Diamond Gold how are you tí ẹ sáré bọ́ síwájú kò rí irú mi kò ní mò ń ṣe òbò yẹn wọ́n ṣọwọ́ sí mi lóbò whereas ìwọ gangan a lè ka ọkùnrin ẹ̀yin nẹ́yẹ ọbabìnrin nẹ́yẹ ìyálóde nẹ́yẹ mi ò mọrúkọ ẹ bóyá Dámilọ́lá náà pè ẹ́ àbí nǹkan ọ̀wọ̀ Oyíndàmọ́lá mi ò mọ̀ but gbọ́ ẹ bá mi kọ́ọ̀tì fídíò ìkẹlọ bá mi fún ṣé irú àwọn tí o fẹ́ ní ẹgbẹ́ ẹ nìyẹn àwọn wọ̀nyí máa ń tú ilé ni. I am here. I have a husband and I'm with my hale here. Kò séyàn kankan mi ìgbọ́rí lẹ́nu èèyàn kan látijọ́ tí mo ti délé ayé. Ọkùnrin lè ní ọkọ mẹ́fà, ọkùnrin lè níyàwó mẹ́fà lágbọ́rí. Ọ̀kan ṣoṣo lolúwa kọ mọ́bìnrin at a time. Àwa gan tàbí mọ mẹ́ta fún ọkùnrin mẹ́ta different time ní. O gbọ́ wọ́n dẹ̀ lọ gáàpù dẹ̀ wà láàrin wọn ni. Nẹ́sìn ẹ̀sìn ẹ̀ máa jẹ́ gbogbo àgbáyé ìwọ ló fẹ́ ọkọ mẹ́rin papọ̀ within the space of 1 year on this internet màá dẹ̀ kà fún ẹ. Ṣẹ́gun ọmọ Òṣogbo bó ṣe gbé ẹ lọ sí Liverpool lọ dó nìyẹn ó gbé ẹ lọ sí Turkey lọ dó nìyẹn nínú wọn ni ìkẹwà má burú orúkọ ẹ máa jáde nínú show yìí o pé ó kọ́kọ́ du ọkùnrin gbà á ní orí íńtánẹ́ẹ̀tì tó gba pátánjì ẹ tó gba fùrọ̀ ẹ DKY ni òbú ẹ wà lọ́dọ̀ DKY okó ti DKY náà ń bẹ lọ́wọ́ rẹ lẹ́yìn ìgbà tó fẹ́ DKY tán ó fẹ́ Ṣọlá ó fẹ́ àwọn kan tó wá ń ra jàlámíà ní ṣọ́ọ̀bù ẹ Ṣẹ́gun Núgà òun gan pàápàá ó bá wọn ó gbé ẹ débẹ̀ kò sọ́kùnrin tó wọnú ṣọ́ọ̀bù ẹ yẹn tó lọ ó láti do free kó tó dípò lọ because Nasifu ó starve ẹ sex wise Nasifu dẹ̀ sọ fún ẹ pé nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣòbù ẹ yẹn ipe owó lè do ẹ níwájú o àfi tóun bá do ẹ lẹ́yìn gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ yí pé tó bá dó fùrọ̀ ẹ gbogbo èèyàn ló mọ̀ pé àwọn tó ń dó fùrọ̀ yẹ́sì o ẹ ṣe tẹ bá ń kọ́ síbí Nasifu lórúkọ ọmọ ẹ̀ kì í ṣe Nasiru Nasifu ni Àdìsá Nasifu Ṣẹ́gun Ṣọlá Kàbírù Síkírù Ṣítù bó ṣe dó gbogbo wọn nìyẹn àfa àfihàn òbòdẹ àfihàn òbò di ṣùkú gbogbo wọn pátá ló gba pátá ẹ àṣẹ tó bá ń ṣe tí kì í bá ń ṣe pé a wà spiritual tí ẹ̀mí yẹn sọ pé lọ sí àárín ọjà wọṣọ òdì fún ra nǹkan báyìí kó wọn pọ̀ ṣe báyìí ọjọ́ karùn-ún tá a ṣe fún ẹ làṣírí ẹ tú ni òbú ẹ fly káàkiri gbogbo orílẹ̀-èdè Ìyálóde nẹ́yẹ Ìjẹ̀bú Òde ṣe irú àwọn tí bẹ́ẹ̀ ni ó dó Ṣẹ́gun Núgà náà ṣe irú àwọn tí ó fẹ́ kó sí ẹgbẹ́ nìyí ẹni tó ń parọ́ I am a married woman I am with my aleya àní ó máa ń tú ẹgbẹ́ ni yàtọ̀ sí pé ó máa ń tú ẹgbẹ́ àbàtẹnijẹ́ ni gbogbo àfi bẹ́ẹ̀ ni pé wọ́n yàn ní àyànlé fún Yèyé Bẹ́wàjí Ọ̀kín gbogbo bí tí Yèyé Bẹ́wàjí bá rìn sí báyìí gbogbo ọbẹ̀ ni ló fẹ́ rìn sí ó ba ayé jẹ́ títí ó ba ayé Ẹsábọ̀dì jẹ́ òun ló instigate kan bá bó ṣe máa gbé Tòkunbọ̀ Abọ́dẹrìn bó ṣe gbé lọ sí kóòtù Tòkunbọ̀ Abọ́dẹrìn ó bẹ́ẹ̀ ka gbogbo ẹ̀ sí ẹjọ́ ọjọ́ tí Tòkunbọ̀ bá máa wá ṣe ṣó fún ẹ lágbára náà àjọ wà bí náà ni tájọ máa rẹ́rìn kàkàkà tájọ máa rẹ́rìn kékèké onídẹ̀kọ́ ló ti máa ṣe ṣó fún ẹ tó bá wo ìdajì ṣó látijọ́ tí Tòkunbọ̀ Abọ́dẹrìn tó ti dé orí ìkànnì ní 2016
tó ti bẹ̀rẹ̀ fracas tó bá wo àwọn nǹkan tó ṣe fún ẹ last year lásán 2024 right nìkan and is in láti bóyá bí January no February down ni ó ti bẹ̀rẹ̀ sí ni ó ṣépè fún ẹ lẹ́tí jọ ń ṣe gbẹrẹmọlization fúnra yín ní 2023 èmi ni mo gbà ẹ́ lọ́wọ́ Tòkunbọ̀ Abọ́dẹrìn nígbà tí wọ́n kọ́kọ́ jù ẹ́ sí ẹ̀wọ̀n tí a gbọ́ ti kúyọ̀ tó jù ẹ́ sí ẹ̀wọ̀n Tòkunbọ̀ wá ṣe jàgínní òkòkò jàgínní ẹ̀ ló ń ṣe èmi tí mo gbà ẹ́ lọ́wọ́ ẹ̀ ní ọba ayé jẹ́ títí tí o máa ń túlé ní gbogbo bọ́lire saga everything gbogbo ẹ̀ ni mo yìí máa sọ fínífíní àwọn tó mú ẹ dáadáa ni wọ́n wà náà bá mi wà lórí ìkànnì tó bá rí pé mi tí ìfẹ́ ìlú bá kọ́kọ́ wá tún jù fún mi òkété our markets. So you want to be known. You want to be part of an integral society. You want to be part of a dignified and well-known women in the society. You don't buy it. You earn it. You don't buy it. Money cannot buy you what you are trying to buy. A gbọ́ pé 5 million naira ló gbé sílẹ̀ láti fi wọ pẹ̀lú gbogbo irọ́ àti àwọn accident tó pa láti fi wọ inú rẹ́gbẹ́rẹ́gbẹ́ nẹ́yẹ 83, 84, 85 sets. 5 million ló gbé sílẹ̀. Money cannot buy you that. We will not take it. We no go green. We no go green. Oh, we no go green. Neye. We no go green. Pé kéèyàn kan tó jẹ́ ọmọ àlè tí ò bá jẹ̀bú tán kò either by marriage or by birthright kó wá da ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́rú rẹ́gbẹ́rẹ́gbẹ́ nẹ́yẹ. Tí orúkọ ìyálóde yín jẹ́ Onídàmọ́lá, we no go green. Nígbà. Dá owó òkété padà fún. I am talking as somebody that is married, that was married into the Ijebu dynasty and have a very reputable son that is an Irish citizen. Irish citizen. Ọmọ tó gbé wá ọmọ àtọ̀húnrìn wá yẹn kò lè wá ba ẹgbẹ́ jẹ́. Kí ni mo sọ? Kò lè ba ẹgbẹ́ jẹ́. Kò lè ba ẹgbẹ́ jẹ́. Jẹ́ kí Tòkunbọ̀ máa tiẹ̀, ó máa tiẹ̀ dé orí pẹ́dákù báyìí. Ayọ̀ ṣọ́kà lẹ́sẹ̀ wà gbárí mọ́lẹ̀ gbà ẹ̀. Wọ́n kì í ẹgbẹ́ ọmọ Ìjẹ̀bú ò lè wọ́n rà á. Wàá wà láàrin wọn ni ìsìlá kò fẹ́ wọn tàbí kò jẹ́ pé ọmọ Ìjẹ̀bú ni ẹ́. Àwọn Ìjẹ̀bú original are spoken cause bẹ́ẹ̀ ni. Àwa bímọ ọmọ tàbí sílùú tàbí sí fún Ìjẹ̀bú ó ń ṣoríire Irish citizen ni. Kò sígbà kankan tó fi deportation threaten ẹ̀ ó gbà on a platter of gold ni. Age 14 láti mú wá sílùú yìí tó dẹ̀ ṣoríire. Nítorí náà ní pé ìwọ Olúbùnmi Kádíjà àbí kí ló ń pè ẹ́ ló ń porúkọ ẹ̀ bóyá Dáyádẹ̀ ni Dọ́kàsì Ayadéyínká ó lè aya ni ẹ́ because mi ò mọ̀ bó ṣe máa bí wà tí yẹ́ ẹ̀ ṣe máa jọ fọ́kùnrin kan náà. How are you zi mama? Ìjẹ̀bú is not for sale. À ń tara wa. Wọn ò dẹ̀ ń jara wọn níyàn. Bí Ẹ̀gbá, Ìjẹ̀bú gan ń jara wọn níyàn. Bí Ẹ̀gbá ò ṣe ń jara wọn níyàn. Sórí olórí burúkú àjàrà àbúkà yẹn, òun ló máa bá tiẹ̀ jẹ́. Ìlara tó wà nínú ẹ̀jẹ̀ ìyẹn gan máa tiẹ̀ láti jẹ́ kó tètè débi tí ò yẹ kó dé. Ọ̀dọ̀
Yèyé Bẹ́wàjí Ọ̀kín àbúrò mi torí lọ pé ọmọ Gábà ibẹ̀ ló ti rí Ròsúlà tá ń pè ní Ròsúwo Nkoko. Ibẹ̀ ló ti rí tó jágbà tó dẹ̀ mú woman yẹn tó fi gbá orí oròpẹ́ ẹgbẹ́ ẹ̀ máa tú ni. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí ló máa ṣe, ló máa túká pẹ́. And the no cyberbullying thing, which is called AJT, is going higher and stronger and stronger. Ìyẹn bí ẹ nínú. Ó lọ sí Ilé Ifẹ̀, ó gbá tẹ̀lé. Ó lọ bá yẹn ìyá alájẹ kan báyìí. Ó lọ bá, ó sásá bẹ́ẹ̀. Ó fẹ́ gboyè nífẹ̀ẹ́. Wọ́n sọ fún ẹ pé kò possible. Ó lọ parọ́ ńláńlá. Níbikíbi tó o bá wà, o máa ń bà tèèyàn jẹ́ kó o lè ga ni, kò dẹ̀ possible. Nítorí pé Bíbélì sọ fún wa pé abatẹnijẹ́ ènìyàn tó bá èèyàn jẹ́ kiri, ó ní ọjọ́ tó bá ti dẹ́kun àti ìbànújẹ́ la máa bà ẹ̀jẹ̀ kanlẹ̀. Dorcas, ìbàjẹ́ ń lọ. You are going right into the deep drain. O tún wá fẹ́ gbé ìgbà ẹ dé ọ̀dọ̀ àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́. Antecedent ẹ ò dáa náà. Ìwọ máa ń fi bí ṣólóore ni. Ẹni tó bá fẹ́ràn èèyàn ló ń báyàn polówó ọjà láì gba kọ́bọ̀, tó ti jẹ́ pé èmi ni máa fi owó mi ra ọjà lọ́wọ́ ẹ̀. Ìyẹn lásán. Dorcas, ìyẹn lásán tí bá fi pe Àdàbí fún ẹ. Pé Àdàbí tí bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ tí mo fi bá ẹ polówó ọjà tí kì í dẹ̀ ṣe àwọn aṣọ tí mo wọ̀ yẹn, tí kì í ṣe pé mo sanwó ẹ̀ fún ẹ. Àdàbí yẹn ó máa jà lórí ẹ jù kan lọ. Ìwọ ò lè báyàn ṣe, ò lè ṣerú ẹ̀ fún yàn. Ò lè ṣerú ẹ̀ fún yàn. Kò sẹ́ni tó ṣoore fún, tó finúfídọ̀ ṣoore fún, tó bọ̀ wá jókòó ti oore yẹn. Dorcas, kí ló sún ẹ débi pé o fẹ́ lọ ṣe rẹ́gbẹ́rẹ́gbẹ́? Kí ló sún ẹ débẹ̀? Kí ló rò pé ó fẹ́ ra iyì yẹn fún ẹ tí a ní mọ̀ wípé kí ló máa ń pè, kí ni Yorùbá pé hanky-panky ló ṣe débẹ̀? O fẹ́ fi èrú gba ìbùkún birthright tí kì í ṣe tiẹ̀. O fẹ́ gbà á. Dorcas, ọmọ lèrè. Ọ̀rọ̀ yẹn jọ mí lójú gan ni. Ó bí mi nínú. Ó ru inú mi sókè. Mo lọ yàgbẹ́ nígbà tí mo gbọ́. Èèyàn máa ń ṣe iṣẹ́ débì kan ni tí wọ́n máa fi gbé oyè fún yàn. Kí ló tí ì ṣe nílé ayé? Ìwọ ọmọ 41 years, 82, 83, 84 cents, ó lọ ń fowó ra rẹ́gbẹ́rẹ́gbẹ́. Ó wá bọ́ síta nìyẹn. Ó tún wá ń yẹ̀yẹ́ àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn. Aṣọ yín náà rèé o. United Kingdom láti wọ̀ o. Inú mọ́tò láti wọ̀ o. Kò fẹ́ bàjẹ́. Bó ṣe bú ẹnu àtẹ́lù gbogbo àwa tá a joyè. Lórí ìkànnì tó ní òbò la fi gbà á. Ìwọ náà nígbà tó joyè tiẹ̀ òbò ló fi gbà á. Àgbọ̀ bí tán ti ń jẹ ọ̀tún yèyé oge. Fẹ́gbẹ́ tí bẹ́gbẹ́ wọ̀. Ó lọ sówódé, ó bá wọra lẹ̀ 20 acres. Ó ní kó fòye kó fi ó compel wọn. Kó fi oyè yẹn kó fi dí ẹ ládé sí. Kò sí nǹkan kan tó ṣe tó jẹ́ wípé wọ́n á kàn sọ pé we give you on a platter of gold. Àfi tó bá gbà á tó ra kàkà mọ́ ẹ̀yìn ẹbí ẹ̀yìn àìká yẹn. Ìwọ àti Tòkunbọ̀ Abọ́dẹrìn lórí ìkànnì yìí. Tòkunbọ̀ náà lè wọ Nàìjíríà. Tòkunbọ̀ ti kábọ̀dì gbé kámẹ́rà. Ó yá ṣége gbé kámẹ́rà, ṣége gbé kámẹ́rà, ṣége gbé kámẹ́rà, gbé kámẹ́rà, ṣége gbé kámẹ́rà. Níwọ náà ṣe fún Ṣọlá nìyẹn tó gbé ọyàn jáde lórí ṣáwà tó jẹ yẹn. Ṣó dúró dáadáa, ṣòro rí ẹ̀ bó ṣe dúró, ṣòrí tó ṣe kinní kan, ọyàn pàǹdọ̀rọ̀. Ìwọ àti Tòkunbọ̀ nìkan ló ọ̀bọ yín ló ń ṣẹ̀sín, lọ́yàn yín ló ń ṣẹ̀sín lórí íńtánẹ́ẹ̀tì. O lè bá ti Yèyé Bẹ́wàjí Ọ̀kín jẹ́. Òun ṣáà ló ń lé kiri. Kí ló dé? Wọ́n bí sórin mẹ́ja ni. Ṣán bí sórin mẹ́ja ni. Kí ló ṣe fún ẹ?
ṣe fún ẹ ó ti ẹ̀ wo ọjọ́ tó jẹ́ wípé wọ́n lé ẹ kúrò lórí Snapchat tó gbà ẹ́ tó ní kó máa bọ̀ tó gbà ẹ́ ti gbogbo àléébù ẹ. You will always come out for her. Òun ló lé pọ̀ máa bá NGO ẹ̀ jẹ́ ló lé nígbà tó tiẹ̀ sí ní NGO tó fi kàgbákò tí Folúṣọ́ fi kàgbákò lọ́wọ́ ẹ tó fi pa ọmọ yẹn dànù. Tí NGO ẹ pa ọmọ yẹn dànù tí ẹ tún wá bẹ̀rẹ̀ sí ní fi ìyá ẹ̀ ṣe yẹ̀yẹ́ pé aláṣọkan nìyá ẹ̀. Who does that? Ọkọ Folúṣọ́ tó ní kán lọ tì mẹ́wọ̀n níjọ́ kìíní àná ìwọ ló wá ń gbé káàkiri ìwọ ló ń bèèlè tó wá ń pe justice for ọkọ Folúṣọ́ tó ti kú ńkọ́. Where is the justice for her? Where is the justice for Folúṣọ́? Ìwọ ló lọ́kọ tó lọ sí Nàìjíríà lọ́jọ́ gangan tí ó lọ gbé ẹ ní airport tí afọ́jú gbẹ̀rígbẹ̀ tó gbọ́wọ́ lé ẹ lóbò báyìí gbogbo wa la rí tó fọwọ́ gbá òbú ẹ nínú Uber tó fún ẹ lórógbó jẹ tó bá ẹ mọ́lẹ̀ tó kú ẹ tó ṣe kóṣà fún ẹ tó rírú ẹ rí nítorí pé násẹ̀ fùfùrọ̀ ẹ ní dó. You are so sex-starved that afọ́jú gbẹ̀rígbẹ̀ ọmọ ọlọ́kadà tí ó kàwé tó ń rùn tó ń bá Liz Anjorin mú ajá dog handler Liz Anjorin níbi tó ti ń já gbogbo nǹkan gbà ó tún já okó yẹn náà gbà okó tó jẹ́ pé afọ́jú gbẹ̀rígbẹ̀ okó ẹ̀ ó máa fi ń rin àwọn ajá Liz Anjorin ara wọn tó fi lè kó ń bẹ́ẹ̀ nìyẹn. Oko tó ti dó ajá rí. Àìrọ́ láyé. Oko tó ti dó ajá rí ni wọ́n kì sí ìdí ìwọ. Dọ́kàsì. Lẹ́sìn. Oko tó dó ajá rí. Láfọ́jú gbẹ̀rígbẹ̀. Lọ́ kì sí díẹ̀ kòsà. Kò ń ṣeré o. Afọ́jú gbẹ̀rígbẹ̀. How are you, Maxi? Àwọn ọmọ 60, àwọn ọmọ 65 wọ́n ń gòkè lọ. Maxi, buwa. Fine girl, how are you? God bless you. Happy birthday. Happy 68th birthday. Oh, anything tó bá ti rí, wàá jàgbá ni. Ó bú Liz Anjorin títí ó ṣe part 1 to 1 billion. Ìwọ ló gbé family yẹn ló báyé wọn jẹ́ tọ́lọ́run tún tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí ìkànnì. Gbogbo ẹni tó bá ti bá ṣe àfi kó bàjẹ́ kanlẹ̀ ẹnu ìṣó ó bá yé ẹ̀jẹ̀ kanlẹ̀ ni. Sọjí olówó yọ ńkọ́. My brother, Brasaji, Brasamu, Brasenu, Brasaji. Àfìgbà tó rán Brasaji lọ sẹ́wọ̀n, Brasaji rẹ́wọ̀n. Tó dẹ̀ wà nínú ọlọ́tí lọ ti pa ní mọ́. Brasaji gbà wá náà di NMC ó fẹ́ gbaṣẹ́ lẹ́nu wa. Àwa tó jẹ́ wípé nígbà tí mò ń ṣe tí mò ń kaná sí mi ò láṣọ méjì mo make sure pé gbogbo owó mi mo run síbẹ̀. Brasaji ló ń fẹ́ gbà lọ́wọ́ mi ṣùgbọ́n gbà tí tó yí bírí kí tí tó kàn báyìí ẹ̀wọ̀n ló ti ríra ẹ̀yẹ. Ẹ̀wọ̀n ni Brasaji ti ríra ẹ̀yẹ. Ìwọ ta ló bá ṣe ní orí ìkànnì tó ṣàìbá ti ẹ̀jẹ̀. Even your Maxi Tokubo Adotoshi Adogbe Adotoshi Adoṣepẹrẹ Adoṣepẹtẹrì Adobọmọjẹ ẹlẹ́nu pa ẹ̀mú bí òjé wúrà Tokubo Ṣẹpẹtẹrì Àjàrà Bùkà. Ó bá tiẹ̀ jẹ́ gan ìwọ gan ló bá tiẹ̀ jẹ́ jù. Òun náà dẹ̀ fún ẹ ní àwọn èpè àwọn àjájọ́ tó ga. O rò pé ó lè dáríjì ẹ kò lè dáríjì ẹ. Lórí ìkànnì yìí
òran Brasoji lọ sẹ́wọ̀n ṣùgbọ́n ìwọ náà sì máa ṣe ẹ̀wọ̀n Folúṣọ́ ìyá àbèjì tó jẹ́ pé charity ẹ̀ ló pa allegedly tó ò dẹ̀ tí rí defend nítorí pé o fẹ́ bà ti Yèyé Bẹ́wàjí Ọ̀kín jẹ́ o fẹ́ bà charity ẹ̀ jẹ́ Àbíkẹ́ Jagaban Helping Hand Foundation o ṣàfẹ́ bàjẹ́ ṣá ìgbà yẹn kò sí èèyàn kankan ní orí ìkànnì wa yìí tó dẹ̀ sọ pé èèyàn báyìí mo fẹ́ empower ẹ̀ mo fẹ́ assist ẹ̀ mo fẹ́ support ẹ̀ tí èèyàn kú mọ́ lórí rí bí ó ń ṣe ìwọ. Gbogbo wa la ní charity ọmọ alálùbáríkà charity ń bẹ ọmọ alálùbáríkà organization charity ń bẹ ní Nàìjíríà and they are waxing stronger ó ń kọ́ ilé ńlá fún àwọn ọmọ aláìní tí wọn ò ní ó ń kọ́ bẹ́ẹ̀ náà ni Faramade Aláṣọ Àdúrà initiatives tóun náà ń kọ́ Ẹ̀gá activation center bẹ́ẹ̀ náà ni Àbíkẹ́ Adé foundation lòun náà nílẹ̀ káàkiri ní Ìṣẹ̀rí Ọlọ́fin ni wọ́n nú àwọn èèyàn lọ́wọ́ kò sẹ́ni kú mọ́ wọn lórí rí because they are responsible charity. You don't just do charity because somebody is doing charity and you want to bring that person's charity down and then you want to do charity nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn. Dẹ̀pẹ́ register charity kan ló má tàbí pé kò deliver. Àfìgbà tí o allegedly pa fún Folúṣọ́ ìyá àbèjì wọ́n ní kó gbé Folúṣọ́ wá ní December 2023 o reproduce ẹ̀yìn ìgbà yẹn ló gbé lọ sílé ìyá ẹ̀ bó ṣe ní olówó tó ló fún ní 10,000 naira òun àtọmọ méjì lẹ lọ drop ẹ̀ ní òru ọ̀gànjọ́. Tá a bá kàn fẹ́ sọ̀rọ̀ àfẹ́ sọ̀rọ̀ ni ìwọ wá fẹ́ lọ bà rẹ́gbẹ́rẹ́gbẹ́ jẹ́ o fẹ́ bà rẹ́gbẹ́rẹ́gbẹ́ nẹ́yẹ ẹgbẹ́ nẹ́yẹ tìlú Ìjẹ̀bú kí ló ń tọ̀ lọ sínú bàbá ẹ̀ kó lọ ṣe rẹ́gbẹ́rẹ́gbẹ́ ń bẹ̀ kò sí ní tó ti kí n ṣe rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí yẹ ẹ bá jọ ọmọ Ìbàdàn then you can do it there. You have nothing you have zero relationship with people of Ijebuland. You have zero. Tó bá dẹ̀ jẹ́ Síkírù náà ni ọmọ Ìkòròdú ni Síkírù kì í ṣe Ìjẹ̀bú. O lè ti torí pé ìwọ àti Síkírù ní relationship kó wá fẹ́ lọ bà rẹ́gbẹ́rẹ́gbẹ́ jẹ́ eléyìí mú wa dé ọ̀dọ̀ Jack Cosmetics ṣé nítorí wípé kí Dorcas má bàa tú àṣírí nǹkan tó fi ń ṣe cosmetics ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ló ṣe ń ṣe tó báyìí ó gbé lélẹ̀ láti fi dúró fún pé kò ní sá kúrò ní ẹ̀wọ̀n nígbà tó ń gbé sí Kùjé ìwọ ló ń sá kiri ìwọ ló tún fẹ́ mú wọnú ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ pẹ̀lú irọ́. Jack ṣé o mọ̀ pé ilé tí a bá fi ìtọ́ mọ ìrì ló máa wó ni o fẹ́ lọ bà ẹgbẹ́ yẹn jẹ́ a jẹ́ pé ìwọ Jack gangan fúnra rẹ̀ ọmọ àlè Ìjẹ̀bú wà. Ìwọ Jack gangan fúnra rẹ̀ a jẹ́ pé ọmọ Ìjẹ̀bú ọmọ àlè Ìjẹ̀bú pọ́nbélé ni ẹ́ ọmọ àlè Ìjẹ̀bú pọ́nbélé ni ẹ́ ẹni tó bá rí àwọn irú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn torí àwọn obìnrin àwọn ìsọ̀rọ̀ obìnrin tó yọrantí bẹ́ẹ̀ yẹn tó fà fẹ́ gbé olórí burúkú àjàrà bùkà kan wọbẹ̀ kó wá bẹgbẹ́ yẹn jẹ́ a jẹ́ pé ìwọ gangan ọmọ àlè pọ́nbélé ó yẹ ká ṣe DNA yẹn ìwọ Jack Cosmetics. Who does that? Oh, sì ṣé oògùn ló ń lò fún ẹni? Ṣé oògùn ni òkété ń lò fún ẹni ìwọ Jack yìí? Jack Cosmetics ẹ bá mi kọ orúkọ Jack Cosmetics kí má máa polówó fún ìpolówó tó ń sanwó fún ẹ bá mi kọ orúkọ Jack yẹn síbí. Ìkòròdú is equally Ìjẹ̀bú. Ìkòròdú can be equally Ìjẹ̀bú lóòótọ́ but Ìjẹ̀bú we know the Ìjẹ̀bús tí ibi tí orúkọ ẹ̀ làwọn Ìjẹ̀bú tèmi mọ̀ ní Ìjẹ̀bú tó ń pe Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Gàn Ìjẹ̀bú Pàbí Ìjẹ̀bú Gbá Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú Òde ń ṣelú. You know Ìkòròdú can be equally Ìjẹ̀bú
lóòótọ́ but Ìjẹ̀bú jura lọ.